From the home of Shola Akintunde Lagata Films. Oyabo. Ọ̀run Yabo ṣọwájọ́rò èèyàn kan ni. Ohun tó ti fogún ọdún bàjẹ́ ọjọ́ kan káàtún ṣe o. Àmọ́ ohun èèyàn ṣòun lò wọ́n lọ́hùn. Oyabo. Ìlú Àtẹnu jẹ́ ìlú kan tó kún fún ẹ̀jẹ̀. Ìlú tí àwọn àgbàgbé kì í fẹ́ kọ́ ọmọdé wọn ṣòye. Àwọn ọmọdé ìlú yẹn gan-an wọn kì í fẹ́ kí àwọn àgbà wọn dàgbà kí wọ́n tó kú. Ká tó rí ọjọ́ mẹ́ta lẹ́nìí, mo fẹ́ káriwo kó sọ nínú ilé rẹ̀. Baálẹ̀, Àjàgbé, ó ti pa àwọn méjì náà wọ́ ìsinmi. Ẹ wò Baálẹ̀, any one of them tó ń bá tẹ̀ àfàìmọ̀ kẹ́yìn gan fún ayín kẹ́ má fara gbà. Kí ló dé tó jẹ́ wípé àwọn ọmọ alágbára ìlú yìí àwọn ọmọ èèyàn pàtàkì ni wọ́n máa ń da ìlú ní. Tí wọ́n bá kọ̀ tí wọn ò bá gbọ́ tí wọ́n fẹ́ tìlú mọ́ lórí èmi náà fún ẹgbẹ́ ìjàngbara mi ń kọ ọjọ́ tí wọ́n kọjú ìjà sí wọn. Èmi Jímọ̀ Gbóró kò lówó lọ́wọ́ mo lóòkè mo tún lágbára. Ikú làwọn eléyìí wọn kì í ṣàrùn. Wọ́n ní ìwà pa anybody pé olúgbọ́n pa rẹ̀ sá. Ọ̀rọ̀gùn léèlà. Mo rò pé eré lè rò pé mò ń ṣe. Produced by Shola Akintunde Lagata and directed by Samson Adebayo Oluwole, starring Alhaji Wasiu Alabi Pasuma, Shola Akintunde Lagata, Kunle Poli, Murphy Afolabi, Joke Jigan, Soji Taiwo Omobanke, Buki Adekogberaji, Ibrahim Itele, Mariam Karim Oluwale, Fausat Balogun, Rauf Balogun, Ojo Ayerunfe, Ayo Adebisi Bobobi, and introducing Tolani Tonto and Sheyibo Nimo. Oyabo, marketed and distributed by Timolak International Enterprises Limited, Block EU12, Suite 13, Arena Shopping Complex, Oshodi Bolade. Telephone 081-45-38473. Onyabo. Action, intrigue, commotion. Àjàgbé yí padà. Tí wọ́n bá ti mú lẹ́ẹ̀kan sí máa bẹ́ẹ̀ bolo. Ẹ padà wá bá mi kẹ́rin kí n yí padà, yín máa ṣe lélẹ̀. Ó dà kẹ́ ẹ̀ mọ́ bó ṣe ń lọ.